Daddy, I want to go. Ó mọ̀ ó sì wẹ́ pé bá ṣe ń bọ̀ ẹ̀ ló rẹ̀wọ̀n. So wọ́n fẹ́ depression lélẹ̀ bóyá wọ́n fẹ́ relax díẹ̀. Tàǹgbàǹgbà láì ṣe pé inú rúùmù wa la wà. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀, a máa gbé wọn lọ sí hospital. Okay. Ní sùúrù. Ibo ló ti ń bọ̀? Mo lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi. Ọ̀dọ̀ ọ̀rẹ́ wo ni? Ọ̀dọ̀ ọ̀rẹ́ wo ló lọ? Tí mọ̀, so mo ṣe fẹ́ introduce ẹ sí ni. Okay, bóyá mo lè toast ẹ. Náà kò yé mi ni. Kò sí wàhálà. Padà báyìí, mo fẹ́ kó sí nínú mi. Má jẹ́ n fi ọ̀rọ̀ lẹ̀ sọ. Kí ló wà láàrin ìwọ àti Dayọ̀? Kò sí nǹkan kan láàrin mi àti wọn. Smart girl. Kò sí nǹkan láàrin wa àti ẹ̀. Kò sí nǹkan láàrin wọn àti wọn. Àbí kò sí nǹkan láàrin wa àti ẹ̀. Kò sí nǹkan láàrin ìwọ àti wọn. Èwo nu méjèèjì? Kò sí nǹkan láàrin mi àti wọn. Ẹ mọ̀ pé bí family jọ ni wá, so kò sí nǹkan tí mo. Wo mi ò fẹ́ kí nǹkan kan kó wà láàrin wa àti ẹ̀ o. Number 1. Number 2, tí nǹkan kan bá wà láàrin ìwọ àti ẹ̀, ẹ wá igi ṣóńṣó àbí idà olójú méjì kẹ́ gbà mọ́ báyìí kẹ́ fi gún. Bó dẹ̀ ṣe tún sọ wípé kò sí nǹkan láàrin ìwọ àti ẹ̀ yìí tí ò tíì sí nǹkan kan yìí, má ṣe jẹ́ kí nǹkan kan wà láàrin ìwọ àti ẹ̀ o. Ṣé ò ń gbọ́ mi? O gbọ́ nǹkan tí mo sọ? Ó dẹ̀ mọ̀ mí o.
Ó mọ̀ mí o wípé mi ò gba nonsense. Èmi kò máa ròyìn ara mi. Ó mọ̀ mí dáadáa. Àbí bẹ́ẹ̀ kọ́? No problem. Bọ̀dá mi, mo fẹ́ béèrè question kan lọ́wọ́. Ìgbà tí ẹ ní kí nǹkan kan máa wà láàrin mi àti Adayọ̀. Kí nìkan tẹ́ ẹ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀? Because tá bá wò dáadáa, gbogbo wa á dàbí one big family. Kádé máa kówó lílọ ọ̀tá. Àbí kí lè rí bọ̀dá mi? Òròbélé yóò gbádùn. Jọ kí lẹ ti ń rà tẹ́ńtà láàrin ara yín? Ọlọ́run abẹ́fẹ́ tàràkà ni. Owó olè wèrèwé lẹ ń kó lọ síta. Ṣé wà ókè? Mo ní kankan gbọ́dọ̀ wà láàrin wa àti èèyàn. Òun sọ fún mi pé kó owó olè lọ síta. Ṣé o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ? Ó dẹ̀ sọ fún mi wípé kí ni reason tí mo ṣe ń sọ bẹ́ẹ̀? Torí Yorùbá máa ń sọ wípé a kì í sọ fún ọmọdé kó má dẹ́tẹ̀ tó bá ti lè dànù gbogbo. Ṣé o get? Anything mi ò fẹ́ jẹ́ kó wà láàrin wa àti ẹ̀. Then Yorùbá ní pé ìgbà mi wà ọ̀rọ̀ máa ń wà kò máa ń sáyè. Ìgbà mi dẹ̀ máa ń wà ayé máa ń wà kò máa ń sọ̀rọ̀. Irú àkókò tá a wà yìí nìsín. Ìbéèrè tó béèrè ni wípé ọ̀rọ̀ wà ṣùgbọ́n kò ṣe kí ni kò sí sáyè. Ó ti yẹ padà wá. Omi tí mo ní pé kó o pọn kó tó jáde ńkọ́. Torí ẹ̀ náà mo ṣe ń sáré bọ̀ pé kí ni wá pọ̀. Ó jẹ̀bi tó ń sáré, ó ṣe fò. Ó yẹ kó o fò ní kó sọ kó dẹ́yẹ. Mi jáde. Okay. Kí ló ṣe ẹ? Dáyọ̀, ó ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. Kí ló sọ? Mo ní Dáyọ̀. Ó ṣì bàjẹ́ sílẹ̀ nù. At several occasions ní ìdílé sọ pé kó o máa respect mi. Ṣé mo jẹ̀bi ẹ̀gbẹ́? Ẹ gbà mí. Ṣé kí n máa pe ọkọ bàbá mi àbí kí ló mean? Tí mo mean, ṣé o ti gbàgbé pé ọ̀rẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́? Mind you, tó bá tẹ̀lé pé mi ní Daddy Dayọ̀. Alright, wà á dẹ̀ respect Brother Dayọ̀. Ó tẹ̀ tí wá yé mi báyìí. Ó tún padà yé mi wípé ẹgbẹ́ yẹn máa padà lọ fẹ́ kó sún àlọ́ mú. Jókòó, ó bẹ̀rẹ̀. Kò sí. Ẹ̀kan sùn. Bó ṣe rí ló ṣe sọ fún ẹ yẹn. Àbúrò tèmi ni. Tó kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. And then ìtọ́jú tí bá dẹ̀lẹ̀ fún àbúrò ẹ ni màá fàbúrò mi. Jọ̀ọ́ torí Ọlọ́run, oko kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálàá o. Tó dẹ̀ mọ̀ wípé o ò nábúrò obìnrin. Kò yẹ, o ò nábúrò obìnrin o. So tó wá sọ fún mi pé ìtọ́jú tó bá fún àbúrò ẹ ló máa fún àbúrò mi kò papọ̀. Má dẹ̀ fún àbúrò mi ní oko ìdí ọ̀pẹ̀rọ. Dayọ̀, má fún ní oko ìdí ọ̀pẹ̀rọ o. Kò sí nǹkan kan ó ti yí ẹ. Kò sí anything. Wo, o ti sọ fún mi wípé kò sí nǹkan kan. Dẹ̀ má jẹ́ kó wà. Kò lè sí nǹkan kan. Láàárín èmi àti ẹ ó yé wa o. Bí o ṣe sí nǹkan kan yẹn ni kó má sí nǹkan kan o. Kò sí nǹkan kan. Dọ̀tun kò lè sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ó mọ̀ mí o, má jẹ́ kó wà o. Ìmú máa ní ká o. Dọ̀tun Alfa. Kò jẹ́ kí a lè fi gbóòórùn àṣebí. Yes, imú níkà kò jẹ́ ká lè fi gbóòórùn àṣebí. Because tí o bá ṣe bẹ́ẹ̀ ni, láàárín èmi àti ẹ, ìwọ kan èmi kan. Mo sọ wípé kí ló wà láàárín ìwà àtàbúrò mi? O ní kò sí kankan. Àbí bẹ́ẹ̀ kọ́? Dọ̀tun kò rí bóyá sọ yẹn. Ṣé o ti gbọ́? Dayọ̀, Mo lè ṣàlàyé. kò sí ṣàlàyé kankan láàárín èmi àti ẹ. Ju bí mo ṣe rí ìwọ àti ẹ̀mí sí. No, sọ ọ̀kan tó fẹ́ ṣàlàyé fún mi. Ó wá padà lọ sẹ́yìn. Ó wá kọnu sí. Ẹlẹ́rìí tọ̀pọ̀ à, òun náà dẹ̀ gbà. No, ṣo fẹ́ wọlé ni. Sọ ọ̀kan tó fẹ́ ṣàlàyé fún mi. Díẹ̀ calm down. Bẹ́ẹ̀ sọ. Ọmọlára. Sáwá. Bàbá. Mo ti ń bọ̀. Ọmọlára, àwẹ̀. Ókè sá. Lá. Sábà. Mo ní kí n jókòó. Tó yá wèrè ni.
Wèrè máa bẹ wẹ̀ wò. Wọ́n ní ká búrò mi wọ́n lọ ní bójú òkú wọ́n náà dẹ̀ jókòó. Dọ̀tun. Kí n wẹ̀ jù. Kí ni ìṣòro ẹ̀ gan-an? Ṣé àwọn obìnrin kan kọ́ nìwọ ń dànù sí nígbà táwa wà léwe? Jẹ́ bẹ́ẹ̀ nígbà yẹn. Ṣé ọ̀rọ̀ Yorùbá ni wọ́n ní ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ó ń kí tòdò ẹ̀yà mọ́lẹ̀ tó bá ní kó a lọ pé bó ṣe máa rí nìyẹn. And you o fẹ́ máa cover àbúrò tiẹ̀ and then nígbà táwa sùn ó ti gbà mí gbogbo àwọn ọmọ ọlọ́mọ ló máa ń ganu sí ńgbà yẹn. Dáyọ̀ ìgbà yẹn nìyẹn. Bẹ́ẹ̀ ni tí wọ́n lè máa gbà kéèyàn kó fẹ́ àbúrò mi kó ṣe bí tiẹ̀. Wọ́n fẹ́ ganu sábúrò tiẹ̀ ń sìn. So inú ọ̀tẹnu gbọ́dọ̀ rẹ̀ ló ń fẹ́ kó ṣe bí tiẹ̀ rárá. Wo ó pa òwe kan lẹ́ẹ̀kan ìpín fún ẹ kó lè yẹ. Ó ní ajá odò ọ̀yà ló gọ̀. Ayé ìgbà yẹn dẹ̀ nìyẹn. Tó túmọ̀ sí pé tí bàbá ti fẹ́. Ìwọ ló mọ jáde. Ọmọ lára. Bàbá. Èèyàn wá sínú ilé mi right ó wá bẹ̀ ń bí ó wá ń fún ẹ ní gbájú lójú mi sọ pọ̀jẹ̀ sọ pọ̀jẹ̀ ó wá mistakenly ó ṣubú ó kú wọ́n sọ pé mi ò pa. See, that's not an excuse. This is Africa. Only rights Latin on me. He has every right to do anything with me. So, kí ṣe tó yẹ ló ṣe pa wọ́n ṣé òun ló jẹ kó fẹ́ wúlò mi. Everything ló wà ní solution right. Okay, you know what? Check out the ọlọ́pàá. You know, police is our friend. Only about one solution to him. Oh, sorry o. Láti pé Amẹ́ríkà la wà. Ní Nàìjíríà, ká pe ọlọ́pàá wípé èèyàn kú. Okay, ká lè pe ọlọ́pàá. Ó fi ní pé a ní implicate ara wa. Ó fẹ́ ká dáhùn sí ara rẹ̀. Ó lè work. No, you can't just kọ́kọ́. Bí a kàn dé pé àwọn emergency. Emergency kọ. They just call 911. Go help, go rescue one. Like, where's my phone? You know what to find out. Where one man died. Look, 419 they got me. Mo tó ṣẹlẹ̀. Now, torí tí ojú bá ti pa fẹ́rẹ́, tí everything ti dark, ó bá máa ṣe yẹlé. A máa gbé. So a máa lo white camera shoes. That's What? Kaso kò ẹ̀gbọ́n mi nù. Rárá, àní sọnù. Bóyá a máa mú. A máa bọ̀ nínú àgbàdá ńlá so a máa wá tẹ̀ tábà ti gbìn àwa gé gbogbo àwọn ará àdúgbò àwa pín bí sàárà ó dà torí ẹ̀ ò pé mo ní ká lọ sọ ó sọ pé ọmọ kátà máa ṣe ni ẹ. tó bá ti di bí ọwọ́ alẹ́ mú lórí ẹ̀ a máa mọ̀ tá a máa ṣe sọ́ọ̀rì ẹ̀. You killed your best friend because of woman. It's not my fault. It caused everything. Ọ̀rẹ́ nítorí obìnrin. Oh my God. Oh, can blame me. You know, Munja on your behalf. And then this thing, only cause everything. Could she fault me?
Kò tún wá kí n ṣe ọ̀rẹ́ lásán, Dayọ̀. Your girlfriend's brother, you killed him. Mi ò pé wúlẹ̀ rí láyé mi. Dọ̀tún, mo fẹ́ bí ẹni wọ̀. Ní reason tó fi ṣe wípé inú gbogbo drinks tó wà láyé, even all over the world, Nigeria and Africa, kí ló ń pè American cola ló fẹ́ràn jù? Ṣé àwọn ìbéèrè kan wà tó yẹ kéèyàn máa answer? Bí irú ìbéèrè tí ó yẹ kéèyàn lè máa answer àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀. Tó túmọ̀ sí wípé sórí kò ṣe wípé American cola nìkan ni mo fẹ́ràn, ṣùgbọ́n ẹlẹ́rìndòdò tí mo ní ìfẹ́ sí, gbogbo ọtí tó kù ni mo fẹ́ràn, torí Yorùbá yìí ni mo fẹ́ràn, ṣùgbọ́n èyí tí mo nífẹ̀ẹ́ sí like yàtọ̀ sí love. Èyí tí mo fẹ́ràn mo like ẹni, èyí tí mo wá love tí mo nífẹ̀ẹ́ sí òun ni American cola yìí. Tó bá wo inú fíríjì wọ́n ṣe ń fẹ́ yín rè tó mú mi rántí òkú bàbá pamúpamù lọ́jọ́ kìíní àná gbà tí wọ́n fẹ́ sin òkú wọn tá lóhun wọn ní mọ́ṣúárì tó fẹ́ yín bí òkú ẹran sísun yẹn dà bẹ́ẹ̀. Kábà máa fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Nǹkan tí mo ní káríra fún ọkàn lórí ilẹ̀ plan láti rà, so èmi wò pé tábà ti ra rẹ̀ yẹn tán, are you getting me? So nǹkan tí mo fẹ́ ká ṣe ká kọ́ the same structure, the same pattern as a good friend. Àbí kí ni wọ́n? Sórí mo máa ń like àwọn gist ẹ̀ ó máa ń ṣe kí ni, but funny thing ni pé sórí bá a ṣe fẹ́ kọ yẹn the same pattern tó sọ yẹn náà la máa kọ, ṣùgbọ́n tọ̀dọ̀ mi máa fà ìgbìtì yẹn. Oh God. You know what? Omolara, come. It's okay. Mo kì í láyé kó máa sunkún mi ní fẹ́ rú mi lójú ẹ̀. I will be there for you anytime you need it. Yeah. Má ṣe bí ìlú dàbí ìyá náà. No, come on. Má ṣe bí bàbá fún ẹkùn lè dàbí bàbá. Come on, Malara. I miss you. Anytime, any day. I will be there for you. Yeah. Ọkùnrin. No, you know I love you. You know what? What? Tọ́lọ́ bá fi lè kọ́ wa yọ nínú gbogbo nǹkan tá a kóra wá sí. Yeah. I think we are done. I can't take it. What? No. No. Malara, you know that it's not my fault. It caused them. He's dead, right? Yeah. I am done with you. I'm done. That's why. God. Why? That's why. Easy.
Kí ló sọ? Káfíńlì fún wọn ṣe. Kí ló sọ? Nǹkan tó ń sọ yẹn tó make sense ní tiẹ̀. Káfíńlì èèyàn tá ká wá sọ sí ìgbà nígbà tí ilé ti ṣú anybody ní tó rí wa. So ń sọ pé káfíńlì ẹ̀kọ́ láti Tí débẹ̀ ni. Kó wọn tá máa ṣe báyìí. Pé káfíńlì tó wà fẹ́rẹ̀ bí sílẹ̀. Jẹ́ ká wá dé ọkọ̀ jíjẹ ká sọ fún mi. Ká máa bá ti wà lọ. Àbí yín sórí bá fún mi. Ẹ yóò nu. Ẹ gbà mí o, ta ló wà bẹ́ẹ̀ yẹn o? Olórí ìbò ẹ̀ tó kú ọ̀pọ̀ àwọn ọ̀nà òrùn bá lọ bàbá ẹ̀gbẹ́. Olórí ìbò ẹ̀jọ̀ ta ló wà bẹ́ẹ̀ yẹn o? Bàbá ti pa mí lẹ́gbọ̀n o. Ọ̀gá ọlọ́pàá. Àdàbò yìí o. Mo ti ṣàlàyé pé látàárọ̀. Gbogbo nǹkan tí mo sọ náà mo rọ́ kí ni? Sọ́sọ́ fún mi. Ọ̀gá ọlọ́pàá wọn rọ́pò. Jọ́lá fún mi. Ọ̀gá ọlọ́pàá ẹ̀ ń pariwo mọ́ mi. Ó fi òfẹ́ tí wọ́n. Tí wọ́n gbọ́ àwọn Yorùbá máa ń pòwe fún wọn ní ibi tí ìyá mi ò dé. Tí bàbá mi ò dé ní rere, màá bá wọn débẹ̀. Bọ̀ èmi máa ṣèǹtì ọ̀rọ̀ yẹn fún ẹ. Torí ibi tí ìjà ò dé, tí bàbá ò dé, tí ìran ẹ̀kọ́ ò dé, má sí ẹ̀ kéékèèké o. Wá ṣẹ̀wọ̀n, wá lọ gbogbo ìgbésí àti ẹ̀tọ́ kò lẹ́wọ̀n. Ọ́fíìsì tájù. Ọ̀gá ọlọ́pàá ló ń bọ̀ àpòmọ́ yẹn burú. Ẹ̀wọ̀n bí ọdẹ gbé mi ní òye. Ẹ̀wọ̀n bí ọdẹ gbé mi ní òwà. Èmi ò mọ̀ pé mo lè délẹ̀ yí ẹ̀wọ̀n bí ọdẹ gbé mi dé. Ìyàwó ẹ̀ ló fẹ́ mi. Jọ, kí ni reason why? Bí ẹ lọ́mọ fún pa olóògbé tó kú. Ṣé kó tí ì ṣe wípé nígbà tí ẹni tó pa olóògbé gbogbogbò tó sá lọ nítorí ẹ̀ náà nìmí náà fi ní kí fi ó kàn fún ẹ̀jẹ̀ fi bí amúnà máa fi escape. Smart girl. Gbogbo adúrú rọ́bà ń tàbátà tó tó ròyìn mọ́ bàbá oníbàbà. Kí ni assurance pé ẹni tó ní kó sá lọ yẹn? Òun ló pa olóògbé tó kú. Àti pé kí ni assurance pé ìwọ kọ́ gbọ́ngàn ló pa ẹni tó kú yìí? Sọ fún mi. Ọlọ́pàá n ò lè pààyàn àti wípé ẹni tí à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ẹ̀gbọ́n mi yìí ó ṣe fi ọ̀rọ̀ sílẹ̀ báyìí ni mo gbà pàtì. Ọmọ ìyá àti bàbá wọn para wọn ní orí ogún. Sọ kí ni kò lè ṣẹlẹ̀? Kí ni kò lè tọ́wọ́ ẹ wá? Ọlọ́run nìkan lè lẹ́rìí. Ọlọ́run nìkan lè lẹ́rìí ṣàánú mi. Ọlọ́run lẹ́lẹ́rìí tiẹ̀. Ọlọ́run máa rán lọ́yà wá láti òkè tó máa jẹ́ agbẹjọ́rò ẹ nílé ẹjọ́. Ní pé wọ́n ló pa ó àbí wọ́n kọ́ ló pa. Àwọn olùtúwé má ṣe lè ṣe. Sórí mo pa gbogbo nǹkan fún bàbá ọlọ́dẹ. Ní pé ibi tí àwọn òde ní aburú ẹ̀wọ̀n tó máa ń mu gàrí láì rẹwà tó máa ń mu gàrí láì ní ṣúgà wọ́n sì ń débẹ̀. Bẹ́ẹ̀ tẹ̀ pẹ̀lú mi. Àwọn olùtúwé má ṣe lè ṣe. Sódò ọ̀bẹ jẹ́wọ́ ni wá jẹ́wọ́. Àwọn ìtúwárí wá jẹ́wọ́. Òun ti ṣàlàyé fún mi pé òun ò pa ikú ẹ̀gbọ́n mi ni kò sí bó tí mo fẹ́ mi ṣe. Ọ̀gá ẹ̀sà ẹ̀sà ọ̀gá ọlọ́pàá. Dayọ̀ ibikíbi tó bá wà ò ní kúre o. Ò ní kúre ò ní ṣoríire o. Nítorí pé èmi àti ẹni tó bá ti jẹ́ pé mo máa bẹ́ẹ̀ dá sí nǹkan tó wà lẹ́yìn. Èmi àti ẹni ìbàjọ́ wà ní kú tí mo wà yìí. Mo lè sọ fún ẹ̀ka ọlọ́pàá. Olùkọ́jú ṣe mo rà. Bàbá Ráfá ọlọ́dẹ
ẹ má bínú. Lẹ́yìn ìgbà tá a ṣe gbogbo investigation wa tán, la realize pé the other lady yẹn kó parọ́ wọn. Ṣùgbọ́n ohun tó ojú èèyàn ò rí, ojú Ọlọ́run ló tó gbogbo ohun tẹ́ ẹ̀dá ò rí láyé. Ṣé understand? Ẹ má bínú, a fi Ọlọ́run bẹ̀. Then mo dẹ̀ ti kọ lẹ́tà sí gbogbo àwọn CDA chairman láti lè fi compensate yín. Ṣé understand? Ẹ má bínú tó Ọlọ́run. Ọ̀gá ọlọ́pàá. Ẹ ń bẹ̀ mí látàárọ̀. Ìbúbúra mi, mo jogún oògùn lọ́wọ́ bàbá mi ní. Ọ̀gá ọlọ́pàá, ìdọ̀tí mo lè tọrọ nǹkan kan lọ́wọ́ yín. No problem, tó bá wà ní ọwọ́ mi. Ẹ dákun, arábìnrin yẹn, ẹ jọ̀ọ́ ṣé mo lè mú orúkọ ẹ̀ àtórúkọ ìyá tó bí lọ́mọ. Arábìnrin, kí lẹ fẹ́ fi ṣe ẹ̀ ní ìgbógun yẹn? Ogun gùn mí, máa ságùn, máa lágùn gbó. Ẹ ní ìdí ẹ̀. Tẹ bá ní pé ẹ fẹ́ sá ògùn, ẹ fẹ́ ṣe ògùn, ẹ fẹ́ ṣèkà fún. Gbogbo àwọn compensation táwọn CDA chairman fẹ́ ṣe fún yín, wọn ò ní ṣe fún yín mọ́. Òun ìyàṣẹ tó yẹ kó jẹ kò ní lè jẹ mọ́. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn. Mo tí mo jogún lọ́wọ́ bàbá mi. Kí n nà ní nǹkan. Ó yá, ẹ má bínú. Kò sí wàhálà. Àwọn nǹkan tẹ ní compensate àbí compensation. Báwo la ṣe wá gbà? Àwọn CDA chairman wọ́n máa ṣètò yẹn. Even ó ṣeéṣe tẹ bá ṣe délé báyìí wọ́n máa wá fún mi. Bẹ́ẹ̀ni. Kò sí wàhálà. Ìyá máa ṣe. Every Thursday, mo máa ń jáde. Mo ti gbàgbé. Mo kọ ní sáré bẹ̀rẹ̀ oúnjẹ wá ń sìn. Wow! Kò ṣe gan-an ni. That's why I love you. Má bínú kò bá manage ẹ̀. Wá jókòó. Báwo wà ní? Mo wà ó. Ṣé o mọ̀ pé mi ò tiẹ̀ ronú pé mo máa jẹun láàárọ̀ ẹ̀? Ìyá. Like seriously. Ọkọ mi kàn wà lọ́dún ẹ pé kí sáré bẹ̀rẹ̀ dáná ráìsì àtàtà náà mọ̀ sí pé kò pọ̀ fi. That's the reason why I love you. Bó ṣe wà torí mo ti ń lè mi ní lè jẹun mi ní lè jẹ báyìí. Ó dẹ̀ ń gbóná. Má wọlé. Jẹ́ kí n drop ẹ̀ tí má ti drop ẹ̀ tí má ti dé láti fi mú lọ. Mo máa jẹun báyìí. Ṣé kó dáadáa jọ? Bébì fáṣọ ẹ̀ kalẹ̀ lẹ́yìn. Jẹ́ ká máa lọ báyìí. Má ti dé láti ibi tí mo ń lọ. Mo máa pè é. Bọ́ọ̀lù ẹ̀ máa ń jẹ báyìí. Má ti dé kó máa pè é náà. Oṣù ọ̀pọ̀ máa pè mí. Ṣé báwo ló máa dé? Adé ti má ti kúrò ń bẹ̀ sẹ̀. Mo mọ̀ pé táìmù wa ò ṣe predict. Má ti kúrò ń bẹ̀ mi tí mi délé tí má ti pè. Ṣọ́dọ̀ ẹ̀ mo máa sùn lálẹ́. Àti sìn yẹn ó máa rí bákan. Ó dé náà. Ó yẹ kó mọ̀ pé ó láwọn ọmọ tí mò ń kọ́ lẹ́sìn náà. Mímí ni náà ṣọ́dọ̀ ẹ̀ lọ́fẹ̀ẹ́ sùn. Tí ẹ̀ dúró náà tí n bá táwa ti dé, a máa sọ yẹn. Ẹ ṣe èwo ni pé ìjayà ṣé wọn kọ́ tó fẹ́ sọ fún ọtẹ ní mo fẹ́ pé ìjayà. Tó bá yẹ kó dẹ̀ tí rẹ̀ ní láti sọ. Bóyá kí a kọ́ wọlé náà kó tó. Èwo ni pọ̀ wọlé wò fi mi ó bẹ̀rẹ̀ kó máa mu tíyàn lórí ni. Bẹ́ẹ̀ máa mu sólùwẹ̀ lórí ipò every time wo kò ráyè gbogbo yẹn. Kí n tóbi títí. Ilé ìjàre gbogbo nǹkan ni wọ́n máa fi ṣe eré. Ó yá díẹ̀ sọ nǹkan tó fẹ́ sọ náà. Mo ń gbọ́. Mo ti tẹ́kì. Ta ló ṣẹ̀kì ẹ̀yìn? Èwo ni ta ló ṣẹ̀kì? Ó ní mo ti tẹ́kì, mo ti lóyún. Ẹ nà. Mo tó fẹ́ sọ ni. Kò lè dẹ́gbẹ́ ló ń bá ẹ sí. This is a good news.
ìròyìn ayọ̀ lélẹ́yìn náà tí màá pẹ́ kò sí káàkiri ní káàdì báyìí bá pè mọ́ èmi lójú ẹ̀ kó lè rí pé kó wá rí bínú wọn ti máa dùn. Omi pé I will soon be a father. Oh, this was celebration and kaba celebrated nínú yàrá àti ṣẹwà ló jáde. Oyè wọ́n wò jẹ́ mo ní láti ṣe kí ni mo ní láti tọ́pù ilé. Kí ló sọ? Jẹ́ ká kọ́ pé mọ́mí ẹ̀ máa yá yín. Bó jẹ́ ká tẹ̀ tó pé tẹ̀ tó kọ́ ní ìlú yàrá ló kọjá kí n lọ sí kí n lọ tọ́pù ẹ̀. It's called for celebration. Dáadé tí kí mi dá ẹgbẹ́ mi ìgbẹ́ dá lóhùn ó yẹ kẹ́ tí mo kò náà ṣe nǹkan tó wá important dání ẹ má bínú ọmọ ìlú òní. Ọmọ Ìbàdàn. Bẹ́ẹ̀ lè jẹ́ Ìbàdàn nítorí Haúsá ló máa ń gbọ̀ bẹ̀sẹ̀ gbọ̀ yìí bẹ́ẹ̀ lè jẹ́ Ìbàdàn. Ìbàdàn ni mí. Ẹ kì í sí Ìbàdàn. Kánú ọmọ Yorùbá rere nílò tán fẹ́ jọ́ ọmọ Ìbàdàn bẹ́ẹ̀ kọjá ń bí ó yẹ kẹ́hìn péyàn lòdó kò kì í sẹ̀ràn. Ẹ má Papa James. Papa James kọ Gaga James Gaga James ẹ ìbọn ti nẹnu ẹ má bínú abẹ́rẹ́ náà wà lára àwọn ẹlẹ́sìn tó lóyún ẹ̀yẹ fún Papa James. Kò lè yé èyí ní èyí. Mo dẹ̀ ti kọ́lẹ̀kùn. Mo ò rí lẹ́kùn ní ṣíṣe ó ti wà tí wọ́n ti fi padlock sí. Bóyá kẹ́ẹ̀kan dáadáa wọ́n máa jáde sí. Ó ti kàn kọ́kọ́rọ́ wà lẹ́nu ẹ̀. Ok, for your information, Papa James ti kókó nù ilé yìí, wọ́n ti padà sí ìlú wọn. Papa James boyfriend mi tó wà bẹ́ẹ̀ ni. Ẹlòmíì ti dálé. Ìwọ yàrá wọn lélẹ̀ yìí. Mi ò sọ yàrá mi, wọ́n ti padà sí ìlú wọn tí wọ́n ti wá. Irọ́ kọ̀, arọ ni ilé. Ìfẹ́ tó máa sí níbi tẹ bá kú sí bí o. Ajá la máa túlẹ̀ fún àjò. Ọmọkùnrin yìí, àbáyá ṣe ní mí, ọlọ́wọ́ bá mi fara ní ẹ o. Bó bí gba ọmọ, ó ní jèrè. Tó gba ọmọ tó bá bí, ó ní jèrè wọn. Báyá ṣe ní mí, ìyàwó wa ní ẹkú ni. So wọ́n fẹ́ expression lélẹ̀ bóyá wọ́n fẹ́ relax bẹ́ẹ̀ ni. Tàǹgbàǹgbà láì ṣe pé nùrù wà láwà. Ó mọ̀ ọdún ṣẹlẹ̀, a máa gbé wọn lọ sí hospital. Ok. Ní sùúrù, máa ní sùúrù. Bóyá. Ẹ̀san ló ń ké nítorí bàbá ló jẹ èso àwọn ọmọ lẹ́yìn nǹkan. Ẹ̀san tó ké lórí bàbá yín
ló jẹ́ kó lo ìgbé ayé wọn bó ṣe lò yẹn. Kí eyín má bàa padà kan ẹ̀yin ọmọ, a ní láti gbé ìgbésẹ̀ ní kíákíá. Daddy, Brother Dotun. Kí wá ní ìgbésẹ̀ tí a máa gbé? Kí ni àwọn nǹkan tí a máa ṣe sá? Bíbélì mi fi dá mi lójú wípé láìsí àwẹ̀ àti àdúrà, iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kankan ò lè ṣẹlẹ̀. A ní láti gba àdúrà kí ẹ sì fi àwẹ̀ tẹ̀lé. Ìgbà wo wà ní ṣé bí a lè bóyá bí next month àbí ìgbà wo la lè bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn sá? Kò sí ìgbà àti àkókò tí àdúrà ò kì í gbà. Tó bá jẹ́ wípé ẹ ti jẹ nǹkan kan ní èní, ẹ lè bẹ̀rẹ̀ lénìí. Mo dẹ̀ ní ìdánilójú wípé ní agbára Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwẹ̀ àti àdúrà yín, ẹ̀san burúkú ò ní ké lórí yín, eyín burúkú sì ní kan yín. Ẹ jẹ́ kí a gba àdúrà. Ìwọ wà ní èdè ayé nìkan. Ìwọ ni onímọ̀ ọ̀kọ̀rọ̀ àti onígbangba. Ìwọ ni kó ló lè kó mi yọ nínú gbogbo nǹkan tí mo kóra mi sí yìí. Ọlọ́run tí fi mí mọ́ ayé tẹ́lẹ̀ má tún fàyè hàn mí mọ́. Ayé tó ti fi hàn mí ti tó mi ò lára tí mo fẹ́ gbàdánwò sí. Ìgbésí ayé mi ṣe wá rí báyìí. Bàbá mi kú fún rèdèrèdè. Ọkùnrin tó sọ mí bí mo ṣe dàbá ó sá lọ. Òun gangan ló yẹ kó wà nípò tí mo wà. Ìrùkú tí ó tó kọ́ tó pẹ́ gbọ́n mi. Ọlọ́run kò tún wá sí ẹ̀rí ìdánilójú wípé èmi kò ní mo fọwọ́ ara mi fún mi títí. Ọlọ́run wá kó mi yọ. Ẹlẹ́dàá mi. Àwọn èèyàn kan tiẹ̀ máa ń gbàdúrà wípé bàtà ọ̀fọ̀, bàtà ìbànújẹ́ kó má bọ́ sẹ́nu ọ̀nà àwọn. Mi ò tiẹ̀ rí ọ̀kan bọ́kọ̀ kan sọ́dọ̀ mi. Kó tiẹ̀ ṣe mí lẹ́. Kò tiẹ̀ ní kó sáré. Ìyá máa ṣe mí o. Lẹ́yìn gbogbo atótónu agbẹjọ́rò kìíní àti agbẹjọ́rò kejì pẹ̀lú gbogbo ẹ̀rí tí ilé-ẹjọ́ yìí rí kó jọ, a rí wípé ìwọ arábìnrin Ọmọlára ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn yín. Ìdájọ́ mi rèé. Ilé-ẹjọ́ yìí pa á láṣẹ wípé kí wọ́n yẹgi fún ìwọ arábìnrin Ọmọlára títí ẹ̀mí yóò fi bọ́ lára ẹ̀. Arise. Àfìgbà tí ọ̀rọ̀ yìí padà já sí ikú.